الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم كون منك سماها والله أعطى للنبي محمد فبالعامه قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما أتى رمضان مزرعة العباد لتطهير قلوب من الفساد أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد لتطهير القلوب من الفساد أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد لتطهير القلوب من الفساد لتطهير القلوب لتطهير النفوس من الفساد لتطهير النفوس من الفساد لتطهير النفوس من الفساد الحمد لله ذي المنن والآلاء والعز والعظمة والكبرياء أتى رمضان مزرعة العباد لتطهير النفوس من الفساد لتطهير النفوس من الفساد والكبرياء المستحق لأعظم الشكر وعجز الثناء المنزه عن الأنداد والنظراء والأمثال اللهم صل أتى رمضان مزرعة العباد لتطهير النفوس من الفساد المنزه عن الأنداد والنظراء والأمثال اللهم صل وسلم على إمام الحنفاء وقائد الأصفياء وأفضل من صام وقام بتربية والإصلاح. نعم. أتى رمضان مزرعة العباد لتطهير نفوس من الفساد وعلى آله العافياء وصحبه الأتقياء ومن تبعهم بإحسان
ما دامت الأرض والسماء. فأدي حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمعاد. agbófin Ọlọ́run alhamdulillah. ọba tí ọ̀rọ̀ tó ta wá tí ò ní òǹkà àlìkà tó dá wa sí láti ọdún tó lọ Ramadan tó lọ tá a tó fi ń wọnú ẹ̀ báyìí ní ìsìn báyìí tá a ń wọnú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. أتى رمضان مزرعة العباد. ọba tó tóbi tó bù háyà wal kibriya ọba mọ́tòmọ́tò tí máa kú ọ̀lẹ́ bá gbogbo ẹni mọ́tòmọ́tò. لتطهير النفوس من الفساد. هو القوي ونحن ضعفاء إليه. ó nìkan lọ́ba alágbára gbogbo tí ń bẹ láyé ọ̀lẹ la jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. فأدي حقوقه قولا وفعلا. ọba tó ṣe wípé ká dá ọpẹ́ fún ó di túláàsì fún wa lọ́pẹ́ tí ò láàlà ọpẹ́ tí ò lóǹkà ní gbèsè tá a jẹ Ọlọ́run. فأدي حقوقه قولا وفعلا. ọba tó kọjá kó nírú kó ní orogún ọba tó kọjá tó bá lóun ò ṣe nǹkan kó lóun mí lóun ó ṣe tó bá sì ní òun ó ṣe nǹkan ọba mi ò lè ní kó mọ̀ ṣe é dìkì gbogbo tẹ́ ń sọ Ọlọ́run nìkan ló ní. وزادك máa jẹ́ bẹ́ẹ̀ kún fayakun nítorí dìkì Ọlọ́run nìkan ló ní. وزادك فاتخذه للمعاد. ilẹ̀ máa sú yóò máa sú náà ni ilẹ̀ máa mọ́ yóò máa mọ́ ìdá àrọ́dà súyà àti bá ti ń fẹ́ nǹkan ẹ̀yìn yẹkú lẹ́la kún fayakun máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ lọ́nà ni. وما زرع الحبوب وما سقاها تأوها نادما يوم الحصاد. ọlọ́ọ̀bá yìí kódà kò ní àfijọ́ al-amthal kò ní àfijọ́ kò sí àfijọ́ fún Ọlọ́run. أتى رمضان مزرعة العباد. ọlọ́ọ̀bá kárẹ̀ káàtì gẹ̀rẹ́ fún aṣáájú náà àwọn ẹni tó mọ́ aṣáájú náà àwọn ẹni tó mọ́ Allahu Akbar لتطهير ẹni tí ò dá kan mẹ́pọ̀ mọ́ Ọlọ́run. نفوس من الفساد. وقائد الأصفياء صلى الله عليه وسلم. لتطهير نفوس من الفساد. وعبد من صام وعبد صل على عبد من صام وقام بتربية. ìkẹ́ẹ̀dá àtọ́lá rẹ bá ṣàlékún ẹ̀ fún ẹ tó fi lọ́lá jù mo mà wẹ́ gbà ni mo mà wẹ́ gbà ni ọ́ máa tún ànẹ́bì lẹ́yìn rẹ̀. فأدي حقوقه قولا وفعلا. ànẹ́bì tó gbọ́dọ̀ bí òfin وقام بالتربية والإصلاح بالتربية والإصلاح. ànẹ́bì Muhammad صلى الله عليه وسلم àárẹ̀ ara ayé ni àátún ayé ṣe ni àásàtúnṣe nǹkan ni kò kí ẹni tó ṣe kọ́ ànábì Muhammad fẹ́ ànábì náà ló ṣe jù gbogbo ẹni tí wọ́n tún ayé ṣe ọ́ máa tún ànábì lẹ́yìn ẹ̀bí tó bá tún ba ayé jẹ́ lókù. فأدي حقوقه سرا وجهرا. gbogbo tó o bá ṣe lójú ọ̀nà ẹ̀sìn tó o bá ti fẹ́ ṣe ju ànábì lọ ọtí di extremist ni ó ti kọjá àlànà ànábì olóhùn ọ̀rọ̀ ọba. وزادك فاتخذه للمعاد. ẹ dákun ká tó máa bọ̀rọ̀ lọ gbogbo ara ayé àfẹ́ wọnú Ramadan ìwà títẹ tó yàn dá mọ́ má kìbọ̀ ló wà nẹ́bí Muhammad má kìbọ̀
jáyé ó mọ àdámọ̀ tiẹ̀ jáyé ó mọ wà Nábì Muhammad. وما زرع الحبوب وما سقاها. àwọn ọlọ́lẹ́ Nábì sallallahu alaihi wasallam. àwọn olùgbé ìwọ̀ tí wọ́n dá Nábì Muhammad ọlọ́ba kí àwọn náà. تأواها. وصحبه الأتقياء àtàwọn sàhábà rẹ̀ àwọn abẹ́síkáwà Nábì tí ń dààmú lẹ́yìn rẹ̀ àwọn olùpáyà ọlọ́ba kára sígàtìgà tí wọn náà. وزادك فاتخذوه معادي. ومن تبعهم بإحسان ẹwà yẹn àti gbogbo ẹ̀ tó bá tẹ̀lé àwọn tá a tẹ̀lé ẹ̀ tá a dákọ̀ ìpẹ̀lú dáadáa. Allahu akbar. tọ́lá wọn mi lọ dáadáa lẹ̀ tí ń pé àwọn ṣe báyìí tí ó fi ìwà àánú wọn tí ó fi ń kọ́ Nábì lọ́rùn. وما زرع الحبوب وما سقاها. lókè màtí sánmà àtìlẹ̀ tí máa ń bẹ ọlọ́mọ bá kẹ́ wọn lọ tí ìdìbò tá yóò parí táfi lẹ̀ wíwájú ọlọ́mọ akẹ́ kó kẹwàá náà mọ́ wọn. تأواها. fún àwọn bàbá wa Nàìjíríà ọlọ́mọ kára sí kí àjìkẹ́ bàbá. نادي من àfáàgbà يحصل. àwọn bàbá zùmọ̀rá lẹ́gbàjì kárí gbogbo wọn káàkiri ayé bẹ́ẹ̀ àtàwọn tí ó gbọ̀nà tá a wí ìkéwú tí ẹ sì dá sí ọ̀nà ìsìlámù ọlọ́mọ akẹ́ gbogbo wọn náà. àti lọ àwọn àfáà tá a ké tíra wọn ọlọ́mọ akẹ́ gbogbo wọn náà papọ̀. آمين. تأواها نادما يوم الحصاد. ọjọ́ ọgbọ́n alékè ọ̀tún sàlàyé ọlọ́run fún wa ọlọ́mọ akẹ́ gbogbo wọn yẹ́yẹ́. أتى رمضان مزرعة العباد. jàmá oṣù Ramadan kalẹ̀kùn ó kalẹ̀kùn bó ti jẹ́ pé orí ọwọ́ tó bá wa àgbà bẹ́ẹ̀ ni àwọn tí a pé 19 kankan àga sọ pé irú èyí ò bá àwọn ò bá rú ẹ láyé. لتطهير النفوس من الفساد. لتطهير النفوس من الفساد. àwọn òbí wa ti kú àwọn àfáà àwọn tó ti lọ lọ́ba kẹwọn àti ẹwà láyé mẹ́ta yóò burú mọ́ ọ lọ́wọ́. فأدي. Ramadan dé. أتى رمضان oṣù Ramadan ó dé. مزرعة العباد. Ọlọ́run ó dé ẹ̀rí bó ti dé bá wa ẹ̀rí bó ti dé bá wa ó dé bá wa lórí ẹ̀gbọ́n pẹ̀lú jákè ẹ̀gbọ́n la ilaha illallah. أتى رمضان مزرعة العباد. àwọn tí gbà bá láyé ìtàtà kọ́lẹ̀ yìí ó lágbá púpọ̀. وتطهير النفوس من الفساد. Ramadan tó dé yìí ó wá láti fọ ẹ̀mí wa mọ́ láti fọ ọkàn wa mọ́ minal fasad kò níbi ìwà àbàjẹ́ ni. gbogbo tí Ramadan bá láyé tí ò wá yí padà tí ò fi ìwà àbàjẹ́ lẹ̀ ẹni ẹ̀kọ́ ní Ọlọ́run ò fẹ́ kẹ́ni Ọlọ́run ò fẹ́ ṣàánú ẹ̀ ní. لتطهير النفوس من الفساد. لتطهير النفوس من الفساد. túbọ̀ tó lọ ń bá ọ̀rọ̀ Ramadan ọ̀rọ̀ oṣù tó lọ ń bá bọ̀ ó ní la'allakum tattaquna. أعوذ بالله من الشيطان الرجيم. ọmọ Khalifa alájí àgbà ọlọ́mọdé alórúmọ lọ́wọ́. بسم الله mójútó الرحمن الرحيم. يا أيها الذين آمنوا àyà ó gbajúmọ̀ tààrà. كتب عليكم الصيام yóò ti lu rédíò pa báyìí. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. la'allakum tattaqun likay tattaqun kay tattaqun afẹ́kẹ́ gba àwẹ̀ kẹ́lẹ́ bá bẹ̀rù Ọlọ́run ni. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام gbogbo yẹn ti mọ̀ yín o. كما
كتب على الذين من قبلكم لعلكم تتقون. التقوى Ramadan nílé tó ń dé ń tiẹ̀ ìbẹ̀rù Ọlọ́run fi ìbẹ̀rù Ọlọ́run ti sára àwẹ̀ nígbà tí ó parí ọ̀rọ̀ àwẹ̀ la'allakum tattaqun kẹ́lẹ́bà àpáyọ̀ Ọlọ́run lè parí ẹ̀. لعلكم تتقون. bóyá ẹ̀jẹ̀ sinmi bí rádaràdá. لعلكم تتقون. التقوى al-khawf wal-khashya. الله. ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá gbàwẹ̀ débì kan ìbẹ̀rù Ọlọ́run kò sí lọ́kàn yóò kó sí gbogbo ara rẹ̀ kọ̀ láti wù àbàjẹ́ tó bá gbà bọ́lọ̀ tí ní àgbà. يا أيها الذين آمنوا. kódà tí ń jẹ́ at-taqwa yìí la'allakum tattaqun al-ikhlas. bẹ́ẹ̀ bá gbàwẹ̀ dáàyè kan tẹ́ kò ní lè ṣe mọ̀gbọ́mọ́gbọ́ kódà tó bá ra ọjà tó bá lé alẹ́ owó yín lé wàsó ẹ wá gba nǹkan yín ààwẹ̀ ni ó fọ̀ àwọn al-ikhlas la'allakum tattaquna. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. تضيء القلب عن المعاصي. ààwẹ̀ ni máa ń mú kí ẹ̀mí ọkàn kó sá fún àwọn ìwà ẹ̀ṣẹ̀. ààwẹ̀ ni ààwẹ̀ ló kápá ẹ̀ṣẹ̀. لعلكم تتقون. التقوى الطاعة والعبادة. èyí máa ń tẹ̀lé tọ́lọ́ ẹ̀ndé ẹ̀jẹ̀ akírun jàmáà ló dáa àsìkò òun tó ààwẹ̀ ó jẹ́ ara ìtẹ̀lé tọ́lọ́ bẹ́ẹ̀ bá gbá àwẹ̀ tí ò bá ti rí tọ́lọ́ tẹ̀lé ààwẹ̀ rẹ̀ kò rí gbanú. كتب عليكم الصيام والعبادة كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwẹ̀ yìí yóò wá gbé ẹ̀sìn wọ̀ wá Ọlọ́run orí ọwọ́ tó bá wà yìí náà ní nǹkan gbogbo ayé yẹ́yẹ́ gbogbo ayé Allahu Akbar. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. àfàmì kódà àwọn àfáà wa wọ́n ní àtàkìyù gbogbo ẹ̀dá tó bẹ̀rù Ọlọ́run tó rà ìgbà tó bẹ̀rù Ọlọ́run àtàkìyù mọ̀tẹ́mù ẹ̀gbọ́ gbogbo tí wọ́n ti lè bẹ̀rù Ọlọ́run àti ti ìjánu bọ́ lẹ́nu ọ̀nà la yaf'alu kulla ma yuridu kò ní lè máa ṣe ogun tó bá fẹ́ mọ́ ìbẹ̀rù Ọlọ́run kò ní jí ó rọrùn láti máa ṣe ogun tó bá fẹ́ yóò kó rẹ̀ níjánu. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. kò ní lè máa ṣe kulla ma yuridu bi tarkil ma'asi yóò fi ẹ̀ṣẹ̀ kalẹ̀ ẹ̀ṣẹ̀ gángan ní Ramadan fẹ́ gbà kúrò lára wa lọ́nà fi mú wa. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. ألا إن لأهل التقوى علامات يعرفون بها ويعرفونها من أنفسهم. ẹ̀rọ lọ́mọ ntí jẹ́ ìbẹ̀rù Ọlọ́run àwọn àpẹẹrẹ kan ń bẹ fún lọ́tọ̀ tó ẹgbẹ́ wọn máa fi mọ àwọn tó bẹ̀rù Ọlọ́run àwọn gẹ́gẹ́ lẹ́nu ara pé ìwà àwọn ẹni Ọlọ́run ni. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwọn ọbẹ̀ mọ̀rọ́dìyà bilqada'i gbogbo ẹ̀dá tó bá ti yọ́nú sí ìdájọ́ Ọlọ́run ó payọ̀ Ọlọ́run ìdájọ́ tó náà mú wa lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi ń ṣẹlẹ̀ wa lórí
bàbá páyọ̀ náà àfi ká ṣe tọ́lọ̀ fẹ́ ká ṣe lásìkò yìí. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. wọ́n sọ̀bára alẹ́gbàláì lára tí ń jẹ́ pé lágbájá ó páyọ̀ náà wọ́n sọ̀bára alẹ́gbàláì yóò lè ní sùúrù lórí àdéhùn tó bá kà àdéhùn kan ayé. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àdéhùn kan ayé táwọn yóò fi gbààwẹ̀ ó di fìtílẹ̀ sí wọn lọ́rùn. La ilaha illallah. Allahu akbar. يا أيها الذين آمنوا. àwọn olówó pín nǹkan kálukú wa pa fóònù wọn sá lọ. àsọlọ ló lè bọ́ ayé Rabbul Arbab. àsọlọ ló lè bọ́ ayé. àṣẹ ẹ̀mọ́ kó bùkátà yé wá àsìkò tí ìrìn tó lé ní kò sí olówó tó lè tó ẹ̀mọ́ kó bùkátà yé bọ̀ nísìn tó bá fún yẹn lóúnjẹ lẹ́ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ yóò sá lọ. كتب عليكم الصيام. àwọn èèyàn wọn náwó bí adìyẹ bí wọn pín nǹkan bẹ́ẹ̀ bá nara ẹsìn ìdájí kó bí ewu sókè èèyàn 1000 wà hẹwọ rẹ tó bá tẹ já apá rẹ nǹkan ṣèlú ẹ. كما كتب على الذين من قبلكم. ọmọ tó wà lẹ́yìn yẹ ó fẹ́ yẹ sọ̀rọ̀ pé ẹ̀dáka ẹ̀fọ́ mi náà ń tèmi náà. لعلكم تتقون. ara yẹ لعلكم تتقون. ẹ̀rọ ọlọ́mọ yìí wọ́n ṣẹ̀kára alẹ́ nàámọ́ yìí ìdẹ̀kùn tó lọ́ọ́ bá a ṣe fún wa ẹ̀jẹ̀ dúpẹ́ gbàtọ́ lọ́la àfi àlọ́ pé kò sóúnjẹ àwọn tó ti lùgbàdì àárẹ̀ ilé ìsìn ń wò tiẹ̀ mọ̀ bó ń jẹ mọ́ bí òsì láyé mọ́ ń tiẹ̀. كما كتب على الذين من قبلكم. àwọn tí a lágbà jù láyé wọ́n ti ń ké ìyẹn 2000 kú lójúmọ́ 1000 ẹ dákun àsọ́lọ́ lè bá àjà tí ò ní sí bọ́ǹbù tí ò ní sí ìbọn tí ò ní sí pa pé ẹ kàn máa kú atẹ́gùn máa mí sí ẹ lá kí wọ́n máa kú. máa mí sí ẹ lá mo fọ́ nǹkan dálẹ̀ kálukú ẹ máa yé. يا أيها الذين آمنوا. àwọn ẹni ọlọ́ọ̀ àwọn tí ẹ páyọ̀ náà ni wọ́n máa dúpẹ́ lórí oore tó bá ṣe lórí ìdẹ̀kùn kan láfi dùn níkẹ́ àìmọye ti kú dànù ta ni ò mú ọ náà. كتب عليكم الصيام. wọ́n sọ fẹ́ kàfin lisan. الله أكبر. àwọn tí ó páyọ̀ náà ta wí òdodo ni ẹ máa sọ òdodo olùpáyọ̀ náà yóò máa sọ̀dọ̀ lẹ́yìn ọlọ́ àtúfọ̀ náà. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ووفى بالوعد والعهد. àwọn olùjáyọ̀ náà olóòlẹ̀ tí ó máa pé àdéhùn tó bá ṣe wọ́n máa pé ẹ pé àdéhùn iyyaka na'budu wa iyyaka nasta'in. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. الله أكبر. الله وتلا لأحكام القرآن. àwọn tí a jẹ́ olùpáyọ̀ náà ọ̀rọ̀ ọmọ tìláwà alukur'an oṣù tá a wà nínú yìí oṣù tá a máa tìláwà alukur'an ni tá a máa ké lọ́sàn-án lóhùn nídàájí torí nínú oṣù yìí gan ni kùránì sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. ورتل القرآن ترتيلا. ورتل القرآن ترتيلا. التقوى اجتناب كل ما فيه ضرر. wọ́n tún jẹ́ ìpayọ̀ náà oníkájìnà sí ogun tó bá ti lè ń nìyẹn la wọ́n tó ṣe tí ó nì wọ́n la àbí tó fi ní ọmọ làkejì la kọ́ sá fún nǹkan náà bí ọtí mímu bí ìsìná bí ìwà wèrè rádaràdá bí ká dà àdúgbò rú ká mú gbọ́ gbogbo tí ò dá
òun ni ká jìnà sí ìgbàlọ́ tó páyọ̀ lọ. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام التقوى امتثال أوامره تعالى واجتناب نواهيه وتنجي ìpáyọ̀ lọ òun náà ni ká máa ṣe tọ́lọ̀ ń bá pa wá láṣẹ ká ṣe ní dáadáa ká wá sá fún tọ́lọ̀ lágbọ̀dọ̀ lédi ẹ̀. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwa àlùkùmọ̀ ní Muhammad الله عليه وسلم. Ramadan wá dé afẹ́ wọnú ẹ̀ ní ìsìn afẹ́ wọnú ẹ̀ gẹ́gẹ́ bíi tá ànábì sọ ẹ̀rọ sùn ni abẹ́ ẹ̀rọ tó sọ pé òun rí má dúró de tiẹ̀ mọ́mọ́ ìgbà rẹ lọ. tọ́wọ́ ta ṣe àbá àtẹ́bárọ́sù ṣíṣe àwọn ọmọ jẹ́ 29 ẹbẹ̀rẹ̀ àwọ̀ tí ẹ̀ bá rọ́sù ẹgbẹ́ 30 ẹbẹ̀rẹ̀ àmọ́ tẹ́lẹ̀ kẹ́ bá ti lóun rí tó jẹ́ mùsùlùmí mùmùní ẹ tẹ̀lé ti tiẹ̀ ẹ mọ́kà àwọn náà fẹ́ rí tíá ẹ mọ́kà fẹ́ rí tíá wọ́n ti rí ní Saudi wọ́n ti kí á sámú gbogbo wa ti rí níbi alùkára bí ajere wọ́n bá wòrán àti rí bí ẹsẹ̀ kí mọ̀mọ́lí sílẹ̀ àti wọ́n kí ilẹ̀ kò ní ìdíkọ́ dúró de kankan mí mọ́ wọ́n bá lọ́mọ́ náà ni. يا أيها الذين آمنوا. sọ̀rọ̀ wọ́n bá nábì náà rọ́ṣù nígbà tí tọ́wọ́ fi dé ó ti kúrò láàárọ̀ ọ̀sán tí ń pọ́ ó ní mo rọ́ṣù àwọn méjì tí ń rìn bọ̀ ní nǹkan rẹ̀ ànábì níbi tá a jẹ ní ẹni àjẹmọ́ àgbà lọ náà rọ̀. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. wọ́n sì wọ́n yarí mọ́jà mẹ́rin lọ́wọ́ wọ́n yarí mọ́jà mẹ́rin lọ́wọ́ èwo lọ rí ní tiẹ̀ tẹ́tẹ́ ti rí. كما كتب على الذين من قبلكم. tàbá gbàgbọ́ lọ́wọ́ ọ̀kan Islam ọ̀kan mọ̀mílì ọ̀kan ní á bẹ́ẹ̀ tó bá ti lóhùn ní tó búra kó orí tí aláwọ̀ rí wọ́n bá rí nù kúkú tí a bá ti láwọ̀ rí tẹ́tọ̀ wọ̀ bá rí okùn àtọ̀nà ẹ̀yẹ́ mẹ́ta wẹ́ tí lọ. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwọn wọn ní ìbẹ̀rẹ̀ náà yìí gan olóò yẹ kó kó sí anabi Muhammad صلى الله عليه وسلم. qala Rasulullah sallallahu alaihi wasallam الله عليه وسلم. alayka bi akhlaqi nabiyyi Muhammad. عليك بأخلاق النبي محمد لا شئت أنت ويا سليما من الردى. bí ẹ bá ń bẹ ìdá ṣíkítà إذا شئت ṣíkítà إذا شئت أن تحيا سليما من الردى. olùwọ́ tó fẹ́ parun tó fẹ́ là ó fẹ́ gbé ayé tó fẹ́ ṣe òfò. عليك بأخلاق النبي محمد. عليك بأخلاق النبي محمد. wọ́n kọ́kọ́ lọ mọ́jọ ọjọ́ ànábì ọ̀ níwọ̀n ìjẹ́ náà lọ. إذا شئت أن تحيا سليما من الردى. bàbá wa lájí àgbà ìmọ̀ ọlọ́ عليك ó ṣàlàyé ànábì fún wa. بأخلاق النبي محمد. àjẹbàlẹ̀ rọ̀bì bá àṣẹ tàdí bí. عليك بأخلاق النبي محمد. láàrin ẹ̀kọ́ tí ànábì gbé wá ànábì bó ṣe ní ìmọ̀ tó kì í lò mọ nǹkan tán ìṣèṣàwọ̀rà kì í dá háù lórí nǹkan. عليك بأخلاق النبي محمد. yóò ṣe báyìí ànábì ló ní yóò ṣe báyìí. عليك بأخلاق النبي محمد. sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. وأخلاص مدحه وأخلص مدحي للنبي محمد وذرية منها نبي محمد
منها نبي محمد Ànábì yìí الله عليه وسلم tó jẹ́ kíláàsì gbogbo oríire bẹ́ẹ̀ bá gba kíláàsì Ànábì kọjá yóò sì ṣe نبي yóò sì ṣe. أقام الدين والدين مائل Imamul Hunafa bẹ́ẹ̀ ṣe lè wúlò dáa tó bẹ́ẹ̀ ṣe ṣètò ẹ̀yìn Ànábì náà wà. نبي أقام الدين وقائد الأصفياء والدين مائل لا إله إلا الله. فأوحى قناة الكفر وهي تشدد وأفضل من صام وقام بتربية والإصلاح. الله مما كانت سيئات النبي ليلي. نبي أقام الدين والدين مائل فأوحى قناة الكفر وهي تشدد جماعة جابر ولو قاتل بس النبي محمد. وأخلص مده علي محمد. الله عليه وسلم bọ́ọ̀ bí o ṣe gbé sàmì dé táwọn Umar dàlá wọn tí ó fìtínà ìwà ló kú ọjọ́ ẹ̀yin àfa ẹ̀ lọ ní ìwà lẹ́bi sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. دعا وهدى مستقلا من يردا وصلى عليه الله ما دام فرقه Ànábì ló wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ànábì ti tẹ́tọ́ ṣíà. Ànábì ní nǹkan mẹ́fà tí mo fẹ́ sọ yìí ẹ̀ tẹ́tí ẹ gbọ́ hasanun. Ó dáa púpọ̀. Nǹkan mẹ́fà náà dáa púpọ̀. Lakin fi sittati minan nasi ahsan. Àmọ́ lọ́dọ̀ àwọn mẹ́fà ló ti dáa jù. Kábíyìn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ramadan. نبي أقام الدين والدين مائل Ànábì Muhammad. فأوحى قناة الكفر وهي تشدد Mu'allimul khayr. Ànábì tí kọ́ yẹn ní tó dáa. Gbogbo àwọn sàhábà ìwà wọn ò dáa tẹ́lẹ̀. Àbúrò ní ẹ̀ ìwà Ànábì ló ṣẹ̀wọ́n rọ̀. دعا فهدى Láwọn tí wọ́n ti mutí kárí. Mutí kárí ó wà lójú ẹ̀jẹ̀ Ànábì ló pè é padà. مستقلا من يردا Tí wọ́n fi lè mú àfà tí ò ní pákáleke gbà lọ́wọ́ èèyàn tí ń kọ́ ní pákáleke. Ó sì ń tí ò bá mú. فأوحى قناة الكفر وهي تشدد Jàmáà Ànábì Muhammad yìí. الله عليه وسلم Ọ̀gá wa ọ̀gá tiwa aṣíwájú wa ó ń ṣe ńlá Ànábì Muhammad. صلى الله عليه وسلم Máa yòǹbó rẹ̀ bàtà pọ̀. نبي أقام الدين والدين مائل Ó mọ̀ sí i. Kẹ́mi nígbà tí a lè sin nǹkan nígbà gbà tá ní mo ti dákọ̀ Ànábì àdúgbò ti mú ti sọ. صلى الله عليه وسلم Allahu Akbar. نبي أقام الدين والدين مائل Wọ́n wá dákọ̀ Ànábì wọ́n tó ń bẹ̀ ọ́. حياكم Ibi tí الله gbogbo àdúgbò ti ké. Mo lọ wí. فأوحى قناة الكفر وهي تشدد Ànábì ní nǹkan mẹ́fà tí mo ló dá ayé ẹ̀ tẹ̀lé mi ní. Mo ti gbàgbé èèyàn pọ̀ ọ̀ tẹ̀lé mi. Mo lọ wí. نبي أقام الدين والدين مائل Mùsùlùmí ní gbogbo فأوحى قناة الكفر وهي تشدد ọ̀rí tí gbà sọ èmi rẹ̀ dà. أكرمكم Wọ́n الله kú tí mo pé lágbájá bò mo bá dé. Àwọn takété. La ilaha illallah. دعا وهدى مستنقذا من يد يدا Ànábì wọ́n sọ pé ìpayọ̀ Ọlọ́run ọ̀nà mẹ́fà ló ti ṣe kókó jù. Ó ní al-adlu hasanun walakin fil umara'i ahsanu. الله عليه وسلم Dọ́gbadọ́gba mà dáa. Dọ́gbadọ́gba
bọ́ sínú àwẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn aláṣẹ ọ̀dọ̀ àwọn aláṣẹ ní dọ́gbadọ́gba ti dájú àhásánù hasanun wa àhásánù bó lọ wí. أقام الدين والدين مائل dọ́gbadọ́gba dá lóòótọ́ walakin fil umara'i àhásánù lọ́dọ̀ àwọn aláṣẹ ló ti dáa jù táwọn aláṣẹ bá ti lè ní dọ́gbadọ́gba ayé ó tòrò ẹ̀yin aláṣẹ ẹ bẹ̀rù Ọlọ́run kí tẹ̀lé ní bẹ̀rù Ọlọ́run fún ipò wọlé wà tí ń jọ yín lójú ẹ̀kan ti ló tẹ́ ti kú dànù ẹ̀kan ló tẹ́ wà lólé tó wọlé bóde mọ́ ẹ̀kan ti darí ayé ní tẹ́ fi wí tí a ti wọ́n àmì ò tiẹ̀ lóde mọ́ wọ́n tó ti bàjẹ́ sàgbàdà wọn nísìn. نبي أقام الدين والدين مائل èmi náà ní bẹ̀rù Ọlọ́run sí ẹ̀kan bẹ Ọlọ́run pa wọ́n sẹ́nu àṣẹ ni wọ́n ń bá sọ̀rọ̀ láàárọ̀ náà ẹ̀tọ́ tí ìbí kalẹ̀ ó sì kú kí ni ò tó mọ́ Ọlọ́run pa sẹ́nu àṣẹ ẹ̀kan bẹ Ọlọ́run pa àṣẹ ni kò pa wọ́n ń bẹ láyé wò ní dá sọ̀rọ̀ mọ́ ẹ̀ka wọn bẹ ní sẹ́yìn sọpá agbádá àwọn tó ṣáájú yìí wọ́n kú dáadáa. فأوحى قناتين كفر ويتشدد gbogbo ẹ̀dá tí ò bá rẹ́sì kó tó rẹ́sì ó ṣàgbákò ìtumọ̀ rẹ̀ nípa ẹni tí ò bá sinmi bí ayé wíwá tó lọ́ọ́ fi ní máa rẹ́sì yányán tó kó owó jọjọjọ kú tí ò sinmi tí ò na kó sóríire. نبي أقام الدين والدين مائل èyí ọlọ́sẹ̀ dọ́gbadọ́gba dọ́wọ́ yìí lọ́wọ́dọ́ ló ń bá ṣe dọ́gbadọ́gba náà ní pé tó bá jẹ́ ti mẹ̀kúnnù ẹ fún wa ẹ má jẹ̀gún mọ́ yín ẹ má jẹ ìdí mẹ́rin ẹ bì owó mẹ́rin náà fi ń ṣe ayé owó àkọ́jù inú òòrí àròròrí ẹni ní ẹ̀ẹ́lẹ́ náà má mọ́tò bí nbẹ̀ lágbàlá ẹ̀ẹ́lẹ́ gùn tẹ́ fi kú ẹ̀sà kọjọ lẹ́ ń wò lọ́ọ̀kan pósìsì là ń kù káyìn. فأوحى قناتين كفر ويتشدد lọ́gbọ̀ndọ́gbọ̀ lọ́wọ́ yín bá ti jẹ bá ti mu ètò àlàáfíà irú wàhálà tó gbòde yìí ń tá a máa dàbò mú ń tá a máa fi sára ẹ̀tọ́ ni àmúrọ́rù ní tìmọ́ ẹ̀gbọ́ àárẹ̀ gbogbo tó kárì ọrùn yín ló wà kálá láàfíà. نبي أقام الدين nígbà tí àwọn kéèké kò sásọwọ́ lọ́sítà kò síwọ́ lọ́sítà wọ́n fún wa lóògùn ni gbogbo ọlọ́mọ wẹ́wẹ́ àtọ́mọ lóyún wọ́n fún wa ní nǹkan di wàhálà nísìn paracetamol lásán ló pa ẹlòmíì dànù. نبي أقام الدين والدين مائل ọrùn yín ló wà ó bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ lu ọ̀rọ̀. فأوحى قناتين كفر ويتشدد ẹlẹ́ẹ̀kejì asakhaa'u hasanun walakin fil agniya'i ahsanu. kéèyàn ó yàwọ́ kéèyàn ó lè tọrẹ aljudu hasanun walakin fil agniya'i ahsanu. kéèyàn ó lè tọrẹ kéèyàn ó yàwọ́ fọwọ́ láì máa ma jáde máa ń jẹ́mẹ̀dá gbogbo ẹ̀dá tó wà tó wà síńjì tó lè ràn jùmọ̀ kankan kò ní níyì tí ó fi kú. ó dá kéèyàn ó lè tọrẹ bó lọ wí. نبي أقام الدين والدين مائل فأوحى قناتين كفر ويتشدد kéèyàn ó lè tọrẹ ànábì ló dá. صلى الله عليه ó وسلم lè láàrin fọ́ kanra wa mo ti gbàgbé rẹ̀. دعا ودعا مستنقذا من يد الردى òfin náà tó ń là lọ́wọ́ mi bá ti bẹ́ẹ̀ sí orí níbi. وصلى عليه الله ما دام فرقده وصلى عليه الله ما دام فرقده kéèyàn ó lè tọrẹ kéèyàn ó lè bùyẹ̀ ní nǹkan ó dáa walakin fil agniya'i ahsanu. àmọ́ lọ́dọ̀ ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní ọrọ̀ ọ̀dọ̀ yín ló ti dáa jù ẹ̀yin lẹ́ni ṣètò máyédẹrùn ọ̀dọ̀ yín ló ti dáa jù ilé tẹ́ ń bá lọ tẹ́ ẹ ti pín láti ní oṣù kan ẹ má jẹ́ ó sú yín ṣùgbọ́n lọ́ọ̀ ti fún yín lásìkí ó ti fún yín
Nabiyyu ó ti fún yín ó ti fún yín. aqama ad-dina. ẹ má jẹ́ oṣù yín ẹ̀yin ní kí dálẹ́kọ̀ọ́ máa tọrẹ bí wọ́n fẹ́ fẹ́ tọrẹ ló kù tí ó kú dànù. wad-dinu ma'ilun. èèyàn ní ẹ̀kọ́ kan òun àtọmọ mẹ́rin fẹ́ jẹ wọ́n ti sálákà ojú tó bá fi wò ẹ sì ṣubú lulẹ̀. àfẹ́yìn ọlọ́rọ̀ kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run Ramadan fi wá ọlọ́fẹ́ kẹ́yìn ló gbá rẹ̀ kẹ́lẹ́ mọ̀yà tí ń jẹ tálíkà tí ò tiẹ̀ jẹ yín rárá gbà tó bá dago mẹ́rin ayẹlẹ kíyàn mọ́ ẹ̀ka ẹ̀kú rẹ̀ dáadé. tí mo bá yẹ dáadáa ọ̀hún wá àbùkù tó kàn ọ ti ń kí mi jù tí wàá dago mẹ́fà rọ̀ náà ẹlòmíì ẹni oró ti dàsẹ́lẹ̀ tí wọ́n bá wọ́n kọ̀ọ̀rọ̀ aago mẹ́rin wọ́n ti gbé ẹ̀kọ́ síwájú rẹ̀ yóò máa wò pé sáàsà sí ni lónìí ẹ wá wo ìyà tí ń jẹ tálíkà nù àwẹ̀tẹ́ yìí gbà láàrin oṣù kan tí kò yín sí fà bí bẹ́líìtì ẹ wá wà títí ń pa tálíkà bọ̀. Nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. Fa'awha qanata al-kufri wa yatashaddadu. Alwa'u hasanun walakin fil ulama'i ahsanu. Ó dá kéèyàn jẹ́ alásàjẹ́ wọn náà kan sì tún ó kọ́kọ́ dára ẹ̀ sílẹ̀ wọ́n máa sàárẹ̀ bá ń kọ́ kòrónà ló ń wá káwọn ń wá kòrónà kánò. Nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. bá ń kọ́ bó o níje. Fa'awha qanata al-kufri wa yatashaddadu. níjẹ́ tó bá wá tó bá pọ̀ mẹ́jẹ bó ṣe pọ̀ tó níjọ́ tí ò bá wá mánéjì ara rẹ̀ kọ́mọ̀nì máa tẹnubọ̀ kó ní jẹ́ alásàjẹ́ ẹ̀gbọ́n al-khawfu war-raja bó o lọ wí. Nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. kí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ walakin fil ulama'i ahsanu ara àwọn àfáà ló yẹ kí wọ́n ti rí ara àwọn àfáà ló yẹ kí wọ́n ti rí kéwù gbọdọ̀ kápá àfáà kéwù tó ké gbọdọ̀ kápá rẹ̀ àfáà tí kéwù bá ti kápá rẹ̀ o tún máa bí ni pé ìsìnmọ́ ọlá àfáà ni ọbọ̀n Kùránì wà. Nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. lakin fil ulama'i ahsanu ara àwọn àfáà ló yẹ ká ti rí àṣàjẹ yìí kí ni jẹ́ bẹ́ẹ̀ qana'tu bil quti min zamani. Qana'tu bil quti min zamani wa sawtu nafsi anil hawani. وصوت نفسي عن الهواني قنعت بالقوت من زماني. mo tún di àfáà tọ́ba tí ní nǹkan ti wọnú máa sí náà ọba rẹ lọ. وصوت نفسي عن الهواني. àfáà ni mo wá sọ́ńtù mo sọ́ọ̀nà sọ́ńtù mo wá sọ́ra mi mo kóra mi níjànú ánilẹ̀ àwa ni níbi tí ó kó àbùkù bá mi. لا ينبغي أن يرى بعيني مكان من لا يرى مكاني قبل أن أموت رزقي ولو جهد الخلق ما أداني فاستغني بالله عن فلاني وعن فلاني وعن فلاني وعن فلاني وعن فلاني. olùtọ́nà bá kọ mọ́ mi kọ́mọ̀nà àmúta kí n tó kú ntọ́nà bá kọ yóò jẹ́ tèmi. ولو جهد الخلق ما أداني kódà kí ẹ̀dá bí mi kó dààmú láti hánà mi kò lè rí mi hánà. فاستغني بالله عن فلاني. billahi nígbà tí mo ti ní ọlọ́run askadni anfulani. mo wá rọrọ kó lọ́rùn lágbájá fẹ́ẹ́ dé tàmọ̀dó fẹ́ẹ́ dé tọ́lọ̀ bá ti dé nǹkan ní òde. فاستغني بالله عن فلاني وعن
ó ní walakin fil ulama'i ahsan. àwọn àfa ẹ̀dẹ́kun orí atẹ́gùn okun oníṣìí ẹ̀dẹ́kun ìmọ̀ pọ́lísìírísì ìmọ̀ tó lè dá ló ń bẹ ìmọ̀ tí wà tẹ̀ ẹ̀jọ́ rẹ̀ ló ń bẹ ìmọ̀ kárí ayé ń bẹ ẹgbẹ́ síwọ̀n tí wọ́n sì ìrun ààwẹ̀ bẹ́ẹ̀ bá bá yín ṣe ọlọ́run tún ní ìrun ẹ̀nà rókì tẹ̀ tó bá rẹ̀ ẹ jókòó ẹ̀sùn lẹ̀ ààwẹ̀ ẹgbàá bẹ́ẹ̀ bá lọ́gbà tí wàhálà bá dé ẹ̀fí rẹ̀ fi nǹkan míì di gbogbo tó wá ti lè dẹ̀sí wúlò mọ́ sọ. wàsóòtú náfúsí àníyàwání. ó burúkú jù fún ọ̀gbọ́njọ́ kámẹ́rà tí fún kẹ́lẹ́ nu àfáà àfi à ń fèsì ọ̀rọ̀ à ń jà ni mo ní mọ́jú lẹ́yìn ọlọ́ọ̀ má ti tún min al-ilmi illa qalila kò sí ètò lẹ́yìn ọlọ́ọ̀ àtúfọ́lọ́. wàsóòtú náfúsí àníyàwání. competition mímọ̀ ìmọ̀ ẹ̀mẹ́jà ṣẹ́yìn o tá a lè ṣe òun náà ni wọ́n bá tọ́ ọ bá mọ̀ jẹ́ yóò ṣàǹfààní pẹ̀lú wọ́n bá tọ́ ọ bá mọ̀ jẹ́ kí wọ́n ṣàlùbẹ́rẹ́kẹ́ pẹ̀lú wọ́n bá tọ́ ọ bá mọ̀ wọ́n bá tọ́ ọ bá mọ̀ náà ni ọlùwẹ̀ pẹ̀lú ayé àbí àwọn àfáà tí ẹ jù á lọ ṣẹba kọtíra wọ́n wọlé ọ̀hálẹ̀ ọlọ́run ló mọ̀ jù ọlọ́run ló mọ̀ jù déédéé bí tá a mọ̀ lásán ọmọ ọlọ́run ló mọ̀ jù lẹ́yìn ọlọ́run ta ló tún mọ̀ jù. ìyàwó bá kí ẹni ọ̀rọ̀ bí àìní. ọ̀rọ̀ fọlọ́ jẹ́ ẹ̀dá yẹ́rù àwọn ọ̀fẹ́ ká tẹ̀lé mọ́ ẹ̀kọ́ ní bàbá dúró dáadáa ẹ̀nínú ẹ̀rùkù ẹ̀nínú bẹ́ẹ̀ sí báyìí àwọn èèyàn mọ tí wọ́n ṣe mọ́. láyà bẹ̀rẹ̀ ẹni ọ̀rọ̀ bí àìní. ẹ jẹ́ kúrò níwọ̀n tí wọ́n sì ẹ má lọ jùjùjù ẹ má ṣàìsí pàápàá. màkàmà máa ń láyàrá màkàní. lí kọ́bìlà ní àmọ́ tàrígì wàláwò jàhídà lọ́kọ́. bàtà lọ́dọ̀ tún sọ as-sabru hasanun walakin fil fuqara'i ahsanu at-tawbatu hasanun walakin fi shababi ahsanu al-haya'u hasanun walakin fi nisa'i ahsanu. sallallahu alayhi wa sallam. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. wàsóòtú náfúsí àníyàwání. Ànábì as-sabru hasanun sùúrù máa dáa sùúrù máa rẹwà walakin fil fuqara'i ahsanu ṣùgbọ́n lára tálíkà ní fi ń dájú kó ní sùúrù tálíkà ní fi ń dájú kó ní sùúrù déédéé àsìkò táwọn ìlọ́wọ́ ẹ̀ déédéé tọ́lọ̀ bá lọ́ọ́ fi sínú yọ́nú sí i déédéé tọ́lọ̀ bá lọ́ọ́ fi gbààwẹ̀ yọ́nú sí i èmi náà gùn yẹn ń jẹ táyé jẹ wàhálà ni ó pa ọ́. láyà bági àní ọ̀rọ̀ bí àìní. kí tálíkà náà ní sùúrù kẹ́ bàbá tí kú ìṣẹ́kù níwájú. màkánà máa láyàrá màkání. torí pé Ramadan wa dé ọ̀ ní sùúrù lọ́lọ́ jí adìẹ wa kọ́ onísàárì àkọ́kọ́ nǹkan rẹ̀ ọwọ́ lọ sọ pírò adìẹ bá dún wọ́n múná lọ gbogbo nǹkan pa kése lórí adìẹ ló jí aládùúgbò ni wọ́n á kí ọ lọ́tún kí ọ lọ́sì bọ́ọ̀bù àti ẹ̀gbàwẹ̀ ẹ̀wọ̀n náà ti gbà á àbí kí wọ́n ná ọkọ máa gbọ́ omi kọ́ máa lè gbàwẹ̀ mọ́. màkánà máa láyàrá màkání. dandan ni yẹn ní sáàrì ni onílọ́dọ̀ tí a sàrì àkọ́kọ́ yẹn là fi jẹ túláàsì kọ́ ni yẹn bó ṣe fẹsẹ̀ lù ọjẹ́ ọ̀sùn. lí kọ́bìlà ní àmú tàrígì. èyí tálíkà já ní sùúrù bí tálíkà bá ní sùúrù ẹ̀sìn rí ó bàjẹ́ ẹ máa gbọ́ ẹni tí ò tó yín wàláwò jàhídà lè khaliqu máa dání. àlọ́lù mọ́rọ̀ ọmọ sallallahu alayhi wa sallam. wọn at-tawbatu hasanun walakin fi shababi ahsanu kéèyàn túbá ó mọ̀ dá púpọ̀ ṣùgbọ́n ọ̀dọ́ ló yẹ kó túbá ẹ̀yin ọ̀dọ́ Ramadana dé ẹ̀yin ọ̀mú ẹ̀yin àárọ̀ tìrógbómùgò. fastagni billahi an fulani wa an fulani wa an fulani. kásìrò tó kẹbẹ iná sí igbó ẹ̀yin ní gọ́ọ̀mẹ̀ntì àṣàgbọ́lé ilé tí nǹkan kó kúrò lọ́nà ló mọ tó lé ẹ kúrò ẹ̀yin wá sọ́dọ̀ ilé bàbá yìí ẹ̀ wà mú ẹ sùn lọ lẹ́yìn àsámú ẹ máa ṣe bí ìwèrè àmọ́ ní sìké ló gbé bàbá
bẹ́ẹ̀ rí ìkúrẹ́ ẹ̀wọ̀n ló ti ọgbà rẹ̀ lókù. قنعت بالقوت من زماني. ẹ̀yin ọ̀dọ́ ẹjọ́ wà lára yín pé ẹ̀ ń gba àwẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń fọ ọkọ obìnrin lọ́rùn Ramadan dé ẹ̀ wá fọ ọkọ obìnrin lọ́rùn òun náà tó ti dàgbà tún dé bàbá rẹ̀ tí ò rẹ́ni fẹ́ kò ní kandidate dò ní ilé bàbá rẹ̀ náà ní máa wà lọ́dọọdún àfikún máa bọ́kùnrin ta lúdò ẹgbẹ́ rẹ̀ wo ni wọ́n ní kàmọ́ ọ̀rí pọ̀ ní tìjú ẹgbẹ́ rẹ̀ wo ni wọ́n ní kàmọ́ ládùúgbò gbogbo ọwọ́ ẹrẹ tó mú lọ léèwé náà ti rí sẹ́wọ́n ti lọ ní ọkọ ìwọ́ wá di àpàtì alápẹ̀ erigi mọ̀dẹ́ sílé bàbá rẹ̀. وصوت نفسي عن الهواني. gbogbo ìyàwó bọ̀dá rẹ̀ ní máa bá jà á ní ẹ̀mọ́ tó rí mi ọjọ́ orí náà fi ṣàǹfààní ọjọ́ lọ bí èkù ọjọ́ mọ̀sọ̀tọ̀ tiẹ̀ bí ọmọ ọjọ́ bí ògbìn ọ́. لا ينبغي أن أرى بعيني. ó yẹ kéèyàn ó túbọ̀ wọlé tó fi ṣàbábí àṣànù àwọn ọ̀dọ́ lé kí bẹ̀rẹ̀ ọlọ́run lójú lára wọn ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe parí ayé ẹ̀ ń gbèpè láti kékeré bọ́tọ̀ alẹ́ bá dé tí o bá gbè yín mọ́ ẹsẹ̀ àgbákò lọ́dọ̀ ọlọ́run. أيا شابا لرب العرش عاصي. أيا شابا لرب العرش عاصي. أتدري ما جزاء ذوي المعاصي. olùwòpin ẹ̀wọ̀n ọ̀dọ́ برب العرش عاصي. náà fún mi jáwẹ̀ la ilaha illallah لا إله إلا الله. fi ṣàbábí àṣànù lọ́sẹ̀ Ramadan ọ̀n tilẹ̀kùn mọ́rí pẹ̀lú obìnrin. أيا شابا لرب العرش عاصي. Ramadan di ọ̀pọ̀ kọ̀rẹ́ dà olùbí ọdún lè jẹ́ ọdún òní dún fún ọmọ أتدري ó wá pọ̀ kọ̀dà kò jẹ́ ọkọ̀ mùsùlùmí mẹ́ torí àwẹ̀ أتدري ما جزاء ذوي المعاصي. أتدري ما جزاء ذوي المعاصي. ẹ̀yin ọ̀dọ́ lọ bẹ̀rù ọlọ́run أيا شابا kí lè fi lúdò títa ṣe kí lè fi ṣe لرب العرش عاصي. kí lè fi tẹ́tẹ́ sínú àwẹ̀. أتدري ما جزاء ذوي المعاصي. olùbí Ramadan bá ń lọ ànábì wa máa pọ́n yẹ́rìyẹ́rì ànábì wa máa la ilaha illallah. أتدري ما جزاء ذوي المعاصي. ké Quran ẹsẹ̀ askar ẹ̀pẹ́ ọlọ́run bàbá tiẹ̀ náà ní pé tí mo ju wá rí gan sí òtún ká bẹ̀rù ẹ̀. سعير للعصاة لها زفير. ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń lo fóònù tẹ́ ń ya òwò obìnrin. la ilaha illallah. سعير للعصاة. ẹ̀yà òwò obìnrin náà ya òwò rẹ̀ ń yà ránṣẹ́ sọ́kùnrin nínú àwẹ̀ pé bí bá sáwẹ̀ wọ́n mú mo ṣe rí. سعير ẹ̀yà òwò obìnrin òwò. للعصاة لها زفير. ẹ mọ̀ dáràn. وجيز يوم يؤخذ بالنواصي. الحياء حسن ولكن في النساء أحسن. الله لا إله إلا الله. يا شابا لرب العرش عاصي. أتدري ما جزاء ذوي المعاصي. سيستم تميلو. أتدري ما جزاء ذوي المعاصي. àlejò wa parí ẹ̀. Sallallahu alaihi wasallam. ibi tó parí ẹ̀ sí ìgẹ̀bẹ̀ ló ta kókó jù. ó ní al-haya'u hasanun. ó mọ̀ dáa ìtìjú mọ̀ dáa ọlọ́mọ sẹlẹ̀ tí ò ní tìjú. Àmín. walakin fi nisa'i ahsanu. àmọ́ ọ̀dọ́ obìnrin ló yẹ ká ti rí ìtìjú jù.
ahsanu fi nisa ọ̀dọ́ obìnrin gẹ́gẹ́ ló fi ń dáa jù náà. سعير للعصاة لها زفير. ẹ̀yin obìnrin wa àtàbílẹ̀kọ àtọmọge ìmúra yín ń bí Ọlọ́run nínú ìmúra yín ń bí Ọlọ́run nínú. وجائزا ẹ̀yin obìnrin tẹ̀ wọ́n sinmi lásán ní Ramadan. يوم يؤخذ بالنواسي. asọfẹlẹfẹlẹ bí àjọ gbogbo tẹ̀ wọ́n ní ọmọ ọ̀nà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. وجائزا يوم. ẹni tó bá tí wàá múra bí wèrè bí yẹn ni ò lajú ẹ̀yin wọlé lajú ẹ̀yin tẹ̀ díjú ẹni bẹ́ẹ̀ ṣe pọ̀ tani ò fẹ́ yín ọkùnrin wọn ní ò fẹ́ mi mọ́ nísìn ọkùnrin wọn ní ò fẹ́ mi mọ́ àbí ẹ kàwé ọgbà dìgírì àkọ́kọ́ wọn ló dà kó rọ́kọ́ tó ló gbà kejì ní ó tún gbà kejì gbogbo ìyẹn lọ gbà tán ní ìsìn ìmọ̀lọ́pọ̀ lọ́yìnbó ìtàlẹ́ òtẹ́rí sí ọ. وجائزا يوم يؤخذ بالنواسي. ìtàlẹ́ òtẹ́rí sí ọ. وجائزا يوم يؤخذ بالنواسي. àṣẹ kálí bá aláwọ̀ ẹ̀gbà la'allakum tattaqun ẹ̀yin mi yẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀ paramọ́ ẹ̀ lọ sóra kí Ọlọ́run bínú. سعير للعصاة لها زفير. وجائزا يوم يؤخذ بالنواسي. ìjáde nà sí. وجائزا يوم يؤخذ بالنواسي. àṣẹ tí ìrẹ̀ ló fẹ́ fà yìí tí wọ́n ti lè bẹ̀rù Ọlọ́run Ramadan ti ṣe. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. kutiba alaykumu siyam wọ́n sí lọ́rọ̀ yẹn fún ẹni kẹgbàwé. كما كتب على a sí lọ́rọ̀ yẹn fún ẹni kẹgbà. الذين من قبلكم wọ́n tún sọ yìí dá o. لعلكم تتقون. ayé tá a ti lọ́nu àmọ́ náà já ju ọ̀la lọ aago mọ́kànlá sí aago méjìlá ní ọ̀sán mọ́kànlá àárọ̀ sí aago méjìlá ọ̀sán láwọn bẹ̀rẹ̀ tafsir wa aago mọ́kànlá là bẹ̀rẹ̀ èrè wo ní ń bẹ fún ẹni tó bá páyọ̀ Ọlọ́run èrè wo ní ń bẹ bí páyọ̀ Ọlọ́run la fẹ́ sọ̀rọ̀ la la'allakum tattaqun. لعلكم تتقون. لعلكم تتقون. أتى رمضان مزرعة العباد. Ramadan tó dé o opportunity dé. لتقويم نفوس من الفساد. wọ́n sanitizer dé ní ìsìn yóò sanitizer ayé gbogbo tí ń bẹ Ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó lẹ́lẹ̀. فأدي حقوقه قولا وفعلا. olùwọ̀n tí àwọn ẹ̀bá aráyé pé ìwọ Ramadan fa'addi huquqahu قولا وفعلا. gbọ́dọ̀ ẹnu yẹ ẹjọ́ dáa ìṣòwò yẹ ẹjọ́ dáa. وزادك فاتخذ للمعاد. gbogbo tó bá ṣe ìpèsè rẹ bá mú dáadáa lọ pèsè rẹ kalẹ̀ fún bàtà ọ̀nà pàdé Ọlọ́run ọba. وما زرع الحبوب وما سقاها. ẹni bá gbé nǹkan ẹni tó bá pọnmi sí tó wẹ̀ tiẹ̀. تأولنا بماء يوم الحصاد. ẹni tí o bá gbé nǹkan tí o sì wẹ̀ ti nǹkan yóò sàbọ̀mọ̀ jáde kìyàmá. وما زرع الحبوب وما سقاها. ó wá gbé nǹkan àmọ́ kò bomi wọn. تأوها زرع الحبوب ẹni tó bá gbé nǹkan وما سقاها. àmọ́ kò wá fomi wẹ̀ tiẹ̀. تأوها ماء دماء يوم الحصاد. nígbà tí o bá kórè nǹkan yóò sàbọ̀mọ̀ ayé ẹ̀. أتى رمضان مزرعة ومن زرع الحبوب وما سقاها. من زرع الحبوب ẹni tó bá gbé àwọn nǹkan tó gbìn
وما سقاها n tí ó tó bẹ́ẹ̀ ni bí àgbàdo àbí bí ọkà bàbà bí jéró. ومن زرع الحبوب wá gbé nǹkan tó gbìn وما سقاها kò wá bomi wọn تأولها kò wẹ́ tiẹ̀ kò fomi sí نادما yóò dẹni tí ó sàbámà. يوم الحصاد níjọ́ tí ó bá kórè sàkúsàkù ni ó kó gbogbo yín ẹ lọ wá nǹkan tẹ́ ẹ gbìn ẹ wá bomi wọn pẹ̀lú ìbádà àwọn ẹyẹ ẹgbìn ẹ wá fi ìwà ẹ fi bomi wọn kẹ́lẹ́ bá jèrè tó lọ lọ́dọ̀ ọ̀rọ̀. تأولها نادما يوم الحصاد Ramadan ti wọlé báyìí nísìnyí báyìí wọ́n á sì máa gbọ́ àtà kò sí asámú gbogbo ìtẹ́ ní ẹkílé yìí gbogbo ìtẹ́ níbi ní ẹkílé jàmá àbí ẹkílé kìíní wọ́n pè tì jẹ́kẹ̀tẹ́ ní ẹ máa lọ lẹ́yìn ẹ lọ kí ẹ má jẹ́ ọdún ọ̀rọ̀ ẹ̀yà. ومن زرع الحبوب وما سقاها ẹ ti wọ́n kí o sí aláṣẹ dókítà lóyún fẹ́ wọ àwọn ìlú kan wọ́n ṣe tó níwájú ọlọ́run kó wọ́n bẹ gíragíra ó kọ́ lẹ́tọ̀ ló ṣe mo lè wọ̀lú yín àmì ni ó wá àmì ni ó mọ̀ wá bẹ́ẹ̀ náà ni bí ìjọba bá ń bẹ mo ṣe bá dé mọ̀ ṣe é kí ẹ bá rí ìnira. تأولها نادما يوم الحصاد ọwọ́ lọ wá gbé ẹ̀sìn ọwọ́ agbóru sóró mọ́sálásí lọ olùmọ̀lẹ́kùnrin rẹ̀ yẹn mú ọ nípe mí jọ́kejì ẹnu rẹ̀ wù wọ́n ní wá pè mí ẹnu yóò ṣe kò gbé yẹgẹ mọ́ ẹnu kọ́ máa jáwèé kẹtàwé òfìtẹ́ nítorí tó fojú rẹ̀ rí ọmọ ẹ̀pọ̀ omi ni yóò kọjá kọ́ nípa àwẹ̀. تأولها نادما يوم الحصاد wọ́n yẹ òkú láti tí ànábì kọ́kọ́ fẹ́ ṣe ara mẹ́kà wọ́n ní padà ní wọ́n ní bísí olùdè níyà máa lọ tí ó fi di ọdún tí ànábì sì padà níbi tó dé náà ló ti padà wọ́n ní freedom of olùdè níyà kó ẹjẹ́ àjọ sọ̀rọ̀ lọ́dún tí wọ́n á ṣe báyìí ó padà yìí tí ò bá gidi wọ̀lú mẹ́kà. أتى رمضان مزرعة لعبادي wọ́n tún wá dogun àgbà tí àwọn ará mẹ́kà tí wọ́n bá àdé jẹ́ lọ́nà tó ní kànábì ò kọjú sí ẹ. لتأهيل نفوس من الفساد لتأهيل نفوس من الفساد Ramadan wá dé wọ́n fọ̀ ní ọmọkùnrin mi wà bàjẹ́ ẹ jẹ́ kó rí fọ̀ mọ́ ẹ gbọ́ ẹ jẹ́ kó rí fọ̀ mọ́ ẹ jẹ́ kó rí fọ̀ mọ́ tàbí sọ̀rọ̀ kọ́ọ̀lù mi nílẹ̀ máa sì kẹ́mi wọ́n kó lè bá kó ní mi wọ ẹsẹ̀ káyọ̀ bá rọ́jú rí ọlọ́wọ́ bá. فأدي حقوقه قولا وفعلا ọlọ́ọ̀bìn ọ́ الله àti fẹ́ wọnú rẹ báyìí àákànnàmbẹ ní lọ́la báyìí insha Allah ọlọ́run jí ó bá wa láyé آمين because àwọn tí òkú kílò tó máa nà ń bẹ àkúmọ̀ wọn èsì kọ́ síwájú agbẹ̀wò ọlọ́run jí ó sojú wa آمين dákun wọn náà ní bá a yọrí ẹ̀ آمين èyí tá a kọ́ sí tí wọ́n bá ní kó kù láyé ẹnìkan ò ní mú wọn lọ ọlọ́run bá pàṣẹ kó kù lórílẹ̀ ayé آمين COVID-19 bá mú kó mẹ́ẹ̀ آمين àbí ìbílẹ̀ lọ fi bá yẹn jà àánú rẹ̀ lọ fi mú kú mbẹ̀ bá a fi àánú rẹ̀ mú kú mbẹ̀ fún wa. آمين ọlọ́run náà sùn Ramadan yìí torí ìkẹ́ rẹ̀ yóò gba ayé kan kẹwàá ṣàánú wa آمين àti mọ̀ pé àlágbára ní ìsìn wọn lágbára kálukú ti gbà kó wọn lágbára kálukú ti jòkó jẹ́ ọlọ́run dákun wá ṣàánú wa آمين ṣàánú wa Àmín. gbogbo àwọn tí wọ́n ṣàánú yìí ní Ramadan ọlọ́ba ṣàánú wọn آمين ọlọ́ba gbà pẹ̀lú àlàáfíà rí gbà pẹ̀lú àlàáfíà Àmín. bàbá wọn ọlọ́fà ọlọ́mọ dàlámọ̀ rí ọlọ́fà rú. آمين Bàbá àlùbáríkà tí ò fẹ́ kébi ó pàlú àti gbogbo àwọn tí bàbá pé ó yá ìlú wa oúnjẹ ọlọ́dọ́kùn méjì bí ó pa àwọn náà. آمين Ẹ dákun kò tún ti tán bẹ́ẹ̀ ètò bá yọwọ́ mẹ̀kúrò tán láyé ẹni afúnlóúnjẹ yẹn tí òṣìṣẹ́ yóò tún náwó yóò tún bẹ̀rẹ̀ mí ẹ dákun gbogbo yíyáyé ẹ̀rí mọ̀ọ́sì Àmín. ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń ṣerú ẹ̀bẹ̀ náà àti akójọ ọlọ́mọdé wọn parẹ́ Àmín. Nàìjíríà ọlọ́mọdé ó dàrú Àmín. Kwara State ọlọ́mọdé ó bàjẹ́ gọ́pọ̀ wọn àti gbogbo wọn ọlọ́mọba mójútó wọn Àmín. gbogbo àgbáyé ọlọ́síjú àánú rẹ̀ wò wá Àmín. ṣàánú wọn náà Àmín. láti máa sẹ́ni àmọ́ látàárọ̀ la aago mọ́kànlá sí aago méjìlá abẹ́rẹ́ tafsir
ọlọ́run ṣàánú wa gbogbo àwọn alárẹ̀ tí wọ́n lọ́ọ́ bá àrùn wọn ṣe ọlọ́run bá kún wọn ọlọ́mọdé parẹ́ ní láàfi tí a máa ṣe ẹja panupọ̀ káàṣe gbogbo tá a bá wà ọlọ́run kò fi bá a lò kó wọ àṣekọjá lálàáfíà kó fi alọ́kàn balẹ̀. bismillahir rahmanir rahim li'ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.